wa ní state police president Bola Ahmed Tinubu àwọn nǹkan tẹ́ gbọ́dọ̀ ṣe ní kíákíá nìyẹn lákòókò mọ́ àwọn tá kìyìn lánàá àti ń gbé yín ṣépè lónìí sẹ́gbọ́n báwọn àfáà ń sọ àwọn àfáà tó ka Kùránì fún yín lórí awọ. àwọn àfáà tó ka Kùránì fún yín lórí awọ sẹ́rí gbàngàn ti ń làmẹ́ǹtì léyìí tó túmọ̀ sí wípé ọ̀sẹ́ ni tí ọ̀kan ẹni bá lásìkò tiẹ̀ tí fi ń kọ̀ọ̀kan kúkọ lórí Facebook ẹ̀ tí mà pé dọ̀wà ìwà sí. Don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. A bag of rice 72,000 per bag, 50 kg. Àwa wí tàbí Omiyale mọ̀ ń jẹ́ Abe White because he said we should remember you this guy name. Àwa wí tàbí ẹ wá lẹ fẹ́ kó oúnjẹ bọ́ta ẹ̀yìnkẹ́ni kan ẹjọ́ ń dorí ọlọ oúnjẹ bẹ́ẹ̀ bá kó wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́ báwo ló ṣe fẹ́ kan yèmí tí mo wà nù gbèríko báwo ló ṣe fẹ́ reduce the price ní gbogbo ọjà gbogbo ẹ ṣí bọ́dà ẹ jẹ́ kí àwọn èèyàn lórí ọ̀fẹ́ láti ṣe kíni láti kó oúnjẹ wọlé láti ra ọjà wọlé ẹ gbọ́ alternative sí dọ́là ẹ jẹ́ kí dọ́là crash. Bola Ahmed Tinubu àkórìíra ìjọba yín o àmọ́ ìṣèjọba yín is anti-masses. Kò sí iná kò sépo òpópónà ò dáa kò sí security educational kìíní wa ò dáa ẹjọ́ nítorí Ọlọ́run yàtọ̀ sí Nations Cup tá à ń gbá lọ́wọ́ kí ni nǹkan àwúrí kí ni nǹkan ìdùnnú fún àwọn Nàìjíríà ẹni bá mọ nǹkan ìdùnnú náà fún ọmọ Nàìjíríà yàtọ̀ sí Nations Cup tọmọ Nàìjíríà kan fi lè jí lónìí nísìnyí tí ó ní God bless Tinubu ẹ sọ fún mi wàláì kò sí àpẹjọ ọba jí tí ó tún ṣépè fún Tinubu dànù èèyàn bímọ méjì nígbà 20,000 níbi títí ṣe gate man lóṣù ẹ má gbàgbé pọ́wọ́ yìí náà nígbà pẹ́lẹ̀ tí ń tó jẹ tí ń tó mu tí tó ń rí tí tó ń bu nǹkan mu bàbá Tinubu débẹ̀ tán tandi la ní ọmọ jó wàláì tí tandi ó wà kọjá bẹ́ẹ̀ ojú tó lówó tí ò rí nǹkan kan fi ṣe ayé ìgbà kan lọ́lọ́rí ibú mi ó pè láti di àfúrà ẹ lọ mo lè bú ẹ kí n bọ́ fámílì ẹ pé ó sọ bẹ́ẹ̀ ní ìsìn àwọn bíi Adéyẹmí nìyẹn o ẹ pé wọ́n sọ bẹ́ẹ̀ ní ìsìn fámílì ẹ gan jìyà Nàìjíríà náà ọ̀nà wo la fẹ́ gbà láti fòpin sí ṣé ká lọ lọ́tọ̀ọ̀tọ̀ náà ni wọ́n ìtẹ́ ìbọn ọ̀tàkẹ́ẹ̀tì ẹ̀ pariwo sábà nìkan la lẹ́nu ni. tàbá bọ́ta ń sìn tí bá bọ́ta ń sìn ní bàbá nígbàdó ẹ wèrè rárá wọn bẹ̀rẹ̀ sí ní sẹ́ndì lọ́ọ̀fù wọn mọ̀ ni mo ṣe ní àwọn ọlọ Àbújá ń jọ́ kìnìún àná ìdẹ́lòmíì sọ lẹ́yìn wa a padà gbọ́ ìyá kú ní tí ó ṣe wá gbẹgbẹ ìgbẹ̀yìn ń kọ́ torí pa sọ̀pọ̀tà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kì í ṣe capital letter lẹ́tí ń kọ́ bìtìrẹ́yà ọ̀dàlẹ̀ ni gbogbo ìgbà tá à ń wọnú igbó lọ tá à ń ṣe gbogbo ẹ̀ àdàlẹ̀ gbogbo ìgbà tá à ń lé Èkìtì l'Oǹdó lọ́gbá làwo àdàlẹ̀. So what are we now saying? 2 ways lèèyàn fi gba freedom. 2 ways lèèyàn fi gba freedom. Let me tell you this. Gbàtí mo sanitation tí mo dé padà láti Àbújá tí n bá fẹ́ jáde ń lo face cap ń lo glasses ń lè wọ ọ̀kadà. I was fighting for freedom and I was in bondage. Mo wá pàrọnú mi àtọ̀dọ̀fin pé ọ̀nà wo ni mo ti ẹ̀ ṣe kọ́kọ́ fẹ́ ṣe náà ẹni tí ó fight fún freedom gbọ́dọ̀ kọ́kọ́ ní freedom. Mo ní freedom báyìí náà tẹ́lẹ̀ mo lè sọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ tí màá sọ lọ́wọ́ tí màá sì máa gbà pé tí a sọ̀rọ̀ ìtàn kan bọ́ta kí wọ́n gbé ọ torí pé mo ti jàjà freedom síwájú freedom wá dé wá fún mi lóore ọ̀fẹ́ àti lè sọ̀rọ̀ sí wọn torí gbowó lọ́wọ́ wọn ṣé kí wọ́n á ní ìwọ́n tó ń gbẹ́rẹ́ ọ̀dàlẹ̀ ní igbá kan ní àwo kan ní máa bọ̀ wá sí Muritala Muhammed airport tàbí ọmọ ẹ̀bọ̀ Mọ̀pó gbàgede Mọ̀pó ńbàdàn nítorí ọ̀fẹ́ sọ náwó sókè kan sọ bọ́ọ̀bà fara rí lọ. bánsìn àwọn èèyàn nu àwọn alálùbáríkà èèyàn ìgbà tí ojú ń pẹ́gó àwòdì àwọn bíi bánsìn yìí bá wa ra olóye ni ọ̀pọ̀ nǹkan lè yé ẹwẹ́ ẹnjìníà bàbá ò ní gbà àwọn olóye náà tí nǹkan lè yé
I saw Nnamdi Kanu one-on-one in detention l'Abuja. Kí ni jẹ́ freedom? Why ti gbogbo yín ọ̀kọ̀ọ̀kan lọ wá definition freedom nàgẹ́ tó máa sọ pálapàla ọ̀rọ̀. You can't be fighting for freedom in a country where there is no freedom of movement, freedom of speech. Anya gayin lai. Ọjọ́ ń bọ̀ lolúwàwí. Tinubu ló dá gbogbo eléyìí lẹ̀. Tinubu. Ìdí ìṣẹ́gbẹ́ ló bẹ́ẹ̀ fún ọ lépè ni o. Èpè wà lẹ́ẹ̀bìbà tí mo kó dání. Kéèyàn máa lo epo 35,000 40,000 from Ìbàdàn tó Òṣogbo ibi tá à ń lo epo 6,000 lọ tẹ́lẹ̀. Àwa ní nǹkan mìíràn ìyẹn kan sí àgbẹ̀sẹ̀ ní social media ẹ̀rọ ń táìpù wèrè ayé rẹ̀ lọ ń táìpù yẹn. Ayé ẹ lọ ń táìpù. I repeat, ìwọ tó bá lè ṣe tí mò ń ṣe pẹ̀lú àtìlẹ́yìn tí mo fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ń gbà àbò pé lóòótọ́ mo ti gbowó tí ń sì tún bọ́ọ̀tà máa sọ̀rọ̀ yìí bọ́ọ̀tà kárí ọ̀. Ambassador Sidiku lára àwọn tá a jọ wà ní tá a jọ lọ tá a bá gbowó ní irú gbogbo wọn yẹn ò ní máa bọ́ọ̀tà máa sọ̀rọ̀ náà. But now I'm voicing out and I will continue to voice out until the rising is done. Ìnira ipò ẹ dá epo padà àwa ò ní ẹ sọ epo sí 90 naira o torí àmọ̀ pé ò ṣeé ṣe àní ẹ fi 100 naira torí àmọ̀ pé kò ṣeé ṣe àmọ́ ẹ dá padà sí bí 200 250 ẹ jẹ́ kí 500 naira ọmọ ẹ répo rà bí yẹn bá mú 500 naira dédé epo ẹ ti ẹ̀jẹ̀ ó fi ra bíi 2 litre nígbà bá wá ní 1,000 naira tí 1,000 ra 1.5 litre fuel burn for 650 660 670 Tinubu ọ̀dájú ni ọ́. Tó bá jẹ́ páwọn kan ní bẹnu cabinet náà ṣe dáadáa ẹ yọ wọ́n dànù náà ẹ ṣe kíni ẹ yọ wọ́n dànù. Give us state police. Iléeṣẹ́ ọlọ́pàá nìkan ò lè dáṣẹ́ yìí ṣe mọ́. State police àwọn tá ẹ bá mú nù gbèríko nínú agboolé nínú gbogbo ẹ̀ wọ́n ti mọ woro sí woro ibi tá lè gbà wọ́n mọ ibi tí àwọn ọ̀daràn tí wọ́n ń wà tí wọ́n sì lè bá fish wọn out. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ ṣiṣẹ́ lórí ìjọba ẹlẹ́kùnjẹkùn tá a mọ̀ sí regional. Mo ti sọ nú ọ̀rọ̀ tí wọ́n kọ́ sọ lọ́jọ́ Sunday tó lọ wípé ẹ jẹ́ kí owó ilẹ̀ Yorùbá ó dúró sílẹ̀ Yorùbá ohun àlùmọ́ọ́nì ilẹ̀ Yorùbá ẹ jẹ́ àwọn ìfitúnlẹ̀ Yorùbá ṣe ti Igbo ẹ fi túnlẹ̀ Igbo ṣe ta Hausa ẹ kó fún wa. Hausa claim pé àwọn èèmù tí àwa Yorùbá àti Igbo àwa máa ṣe fàájì ibẹ̀ sí lówó tí ń rodó pọ̀ jù ẹ wá ń kówó wa tí ń tún lẹ̀ Hausa ṣe irọ́ ẹ fan regional. I know what I'm doing. Ọmọ ọba ìjagun bí ẹrú. Ẹ ṣe kí ni? Ẹ fún wa ní regional government. Ẹ jẹ́ ká ní state police. Ẹ ṣí bọ́dà fún wa. Kí ni mú iná ṣe bí Nàìjíríà ló fún Benin Republic iná Benin Republic ò kí ń lọ kí ni ń pa náà Nàìjíríà. Kí ni ìlú náà pa ẹ̀jẹ̀ àmọ́ lódò tó tó ni sáà ní àwọn odò tí ń gbómi wọlé dáadáa ni ẹ dá wa lóhùn ẹ jẹ́ kí àṣẹ ó padà sí ẹnu àwọn ọba aládé ẹ jẹ́ kí ọba ọmọ pàṣẹ gbogbo agbègbè wọn ọ̀nìrìṣà as the co-chairman traditional council of Obas ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ jẹ́ kí ìgbésẹ̀ wà lé lórí ẹ dá àṣẹ padà sẹ́nu àwọn ọba. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ níbi ìjọba mélòó kan sẹ́yìn wọ́n ní kí gbogbo àwọn lọ́balọ́ba àti ìjòyè kán bẹ̀rẹ̀ sí ní lọ rèé ṣètò láti dáàbò bo agbègbè wọn. Wọ́n ń padà bọ̀ sórí nǹkan tá a sọ fún wọn náà nù. Táàbà máa ké tantan ká máa pariwo bọ́n wọn ó ṣe mọ̀ pé n ti ń ṣẹlẹ̀ ọ̀tẹ́ wa lọ́rùn. Wèrè ọmọ pé wèrè ló ń wo àmọ́ tẹ́ bá sọ fún wèrè pé wèrè ni yọ bẹ̀rẹ̀ sí ní bọ́ ọjà
ṣé kì í wá ṣe wèrè bẹ́ẹ̀ lọ́rọ̀ ìjọba mọ̀ báwọn fara ni wá ìjọba wọ́n mọ̀ pé àwọn ń ṣe kíni wọ́n mọ̀ pé àwọn ń fara ni wá a máa sọ fún wọn àkégbàjáde ní wọn lórí iná wọn wá ń dàn wọn wá ń wọṣọ ọ̀yà wọn wá gbádẹ́ ẹ̀sìn tẹ bá ní mo jáde mo antagonize government ṣèbí government àjọ ṣe wàhálà rẹ ni àbí gbogbo tí ọ̀pọ̀ ọmọ Yorùbá ń pè mí lọ́dàlẹ̀ fún ṣèbí lórí ọ̀rọ̀ Tinubu yìí náà ni yes I'm now out wípé àníjọba yìí ẹ̀ ṣe dáadáa tí ẹ bá ní fún yín ní máàkì so far 5% ní kí sì ní 5% ọ̀hún lọ̀rọ̀ super eagle that is the only place we derive joy kọ́lọ́ jẹ́ wo gbà kọ́ọ̀bù níjọ́ Sunday kí wá ní I've prepared grant for myself mo ti prepare fúnra mi there are so many ways tẹ́ ẹ lè pariwo láti jẹ́ kí ìjọba gbọ́n tá ń sọ yàtọ̀ sí pé ká lo ọ̀nà kan ọ̀dàlẹ̀ ó ṣe gbá kan yes accepted mo dẹ̀ ní ẹ má bínú now ilẹ̀ tẹ́ wá ní mo dà yẹn orí ilẹ̀ yẹn náà ni mo ti wá àwọn tẹ́ ní mo torí wọn dalẹ̀ yẹn náà ni mo tún wá ń bá jà báyìí torí ti gbogbo wa yìí náà sì ni kí wọ́n á tún ní what is it what else do you want ó yá ká dẹ̀ bẹ́ orí wa aṣọ́gbọ́lá abẹ́ Tinubu gbogbo wa là ń ké tata pé ara ń ne wá tẹ́ ẹ̀ bá wá fẹ́ sún wa kan ògiri ẹ tètè ṣe ìgbìyànjú lórí bẹ́ẹ̀ ṣe bu omi òróró òtura síbi tí bàtà ti gbé ń ta wá lẹ́sẹ̀. The fearless governor of all governors is gone. That is Rotimi Akeredolu. ẹni tó tún jẹ́ fearless governor ní ìsẹ́ni governor Ṣèyí Mákindé igi kan ò dẹ̀ lè dágbó ṣe. bàbá ríru Rotimi Akeredolu méjì mẹ́ta. I was listening to one of his messages today pé headquarter àwọn ọlọ́pàá ń bẹ l'Abuja bó láti fẹ́ fojú ríran rí gbogbo òṣòro tá a ní àfikẹ́ fún wa ní state police, and that was why he and Governor Ṣèyí Mákindé designed Àmọ̀tẹ́kùn. They proposed Àmọ̀tẹ́kùn. ọ̀pọ̀ àwọn èèyàn ọ̀pọ̀ Yorùbá fẹ́ protect ara wọn àmọ́ tá ẹ bá sì rí àdá lọ́wọ́ wọn ẹ pè wọ́n ló kọ tí èé ṣe tiwọn ẹ jẹ́ ká máa gé Àmọ̀tẹ́kùn ká rẹ́gísítà kó jẹ́ security outlet ìní Rotimi Akeredolu sọ́ngbà náà lọ. adẹ̀dúpẹ́ Àmọ̀tẹ́kùn wáyé ẹ wò iṣẹ́ ribiribi tán ṣe pẹ̀lú ọlọ́pàá nípínlẹ̀ Èkìtì láti mú àwọn tán ṣe kíni. láti mú àwọn tán pa ọba. mo bẹ̀ yín ni Bọ́lá Ahmed Tinubu ara ni wá o. ara ń ṣe kíni. ẹ̀yin náà lẹ́fà irú ọ̀pọ̀lọ́ tí ọ̀lẹ́yìn Adéyẹmí ti fi ń ṣẹ́gi rì síyàn la. ọ̀pọ̀ èèyàn ò mọ̀ mí. I've paid my dues when I was in Yoruba Nation. Nígbà tí mo agitate fún Yoruba Nation. Bàbá mi lóye Sunday Igboho gan wọ́n lè testify sí. I've paid my dues. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. I'm just starting. Mi ní dákẹ́ until tẹ́ bá tó ṣe the right thing. Mi ní dákẹ́. I won't keep quiet. Mọ̀ pé ẹ máa ń wo ètò wa. Ẹ̀yin náà dẹ̀ rí báwọn èèyàn ṣe ń attack wa. Torí nǹkan méjì kọ́. Torí wípé a ti fẹnu yẹran ọbẹ̀ pé ṣe dáadáa. Bàbá dáadáa yín ọ̀dà nǹkan kan báyìí ẹ̀ ṣe nǹkan kan. Ẹ dá epo padà sí 200 naira or 250. Ẹ ṣí bọ́dà fún wa. Ẹ jẹ́ kí ètò ààbò gbópọn. Ẹ jẹ́ kí gbogbo òpópónà wa kó gba ìyípadà. Tẹ́ bá ti ṣí bọ́dà oúnjẹ ó wálẹ̀. Tẹ́ ṣí bọ́dà tẹ́ ẹ jẹ́ pé wálẹ̀ ìṣòro méjì ta nínú gbogbo yòókù
Secondly, our primary problems are benziro, border, and electricity with security. Tẹ́lá ti sáré mójútó àwọn nǹkan yìí, ọmọ Yorùbá fẹ́ràn yín, gbogbo ìlú ó kọrin eré kìyìn. Subhana rabbika rabbil izzati amma yasifuna wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.